Meanwhile, nígbà tí odidi pásítọ̀ tó bá lùyàn ní odidi adúrú jìbìtì bẹ́yẹn, kí ló dé? Àáfàá ò lè lùrù jìbìtì bá ń láyé. Ẹ̀sìn Ìsìláàmù kò burú tó báyìí. Ẹ wò ó, Muyideen ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ nínú fídíò yìí. Ẹ gbìyànjú láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. A sì máa fún yín ní àǹfààní láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Ṣùgbọ́n o, ká tó play fídíò náà fún yín, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ní báyìí a ó máa play fídíò náà fún yín. Ẹ fi ara balẹ̀, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Ó yá o. Meanwhile, nígbà tí odidi pásítọ̀ tó bá lùyàn ní odidi adúrú jìbìtì bẹ́yẹn, kí ló dé? Àáfàá ò lè lùrù jìbìtì bá ń láyé. Ẹ̀sìn Ìsìláàmù kò burú tó báyìí. Ìwà gbìyànjú ẹ̀sìn Ìsìláàmù náà wò. Àti pé gan inú ẹ̀sìn Ìsìláàmù gan ni a bí mi sí. Ìpọ́njú ló gbé mi dé inú ẹ̀sìn Christian, tí ìpọ́njú ló gbé mi dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel tí mo fi di ẹlẹ́sìn Christian. Bí mo ṣe wá padà sínú ẹ̀sìn Mùsùlùmí nìyẹn. Ẹ ṣe Àgbàlá Gabriel ó kàn rí mi, ó ń gbé mọ́tò kọjá ní express ní inú go-slow tí mo ti ń ta car charger. A máa ń ta car charger nínú go-slow gbà yẹn. Àgbàlá Gabriel ṣe rí mi jọ yẹn. Ìgbìjọ́ yẹn irun kú mọ́ mi lórí ẹ̀mọ́, ìpọ́njú, òṣòwò àtijẹ àti mu ó nira, gbogbo ẹ̀ ṣáà ṣe bákan. Ìrì tí Àgbàlá Gabriel rí mi jọ yẹn, wọ́n ń wò mí níwò pé ṣé ẹni yìí ṣé ó ní ọdẹ orí ni àbí nǹkan kan. Mo ń jẹ́ kó yé Àgbàlá Gabriel jọ náà lọ pé mo lè máa mutí, mo lè máa mu sìgá, kí n dẹ̀ máa mu gbó. Àmọ́ bẹ́ẹ̀ ṣe wáyé o, mo lè tà yín o.